Mo kí gbogbo ọmọ Akilẹ̀ Ìjẹ̀bú nílé lóko àti lájò. Mo kí yín pé ẹ káàárọ̀ àjíbí. Mo wá ṣèbà Ọlọ́run, mo ṣèbà ènìyàn. Mo ṣèbà bàbá mi, ọba kábíyèsí aláìlúwà, ọ̀gbágbàtù, ọ̀gbágbà agbọ́tẹ̀wọlẹ̀, ọmọ aníkíláyà sáàgùn, ọmọ aníhun tó òyìnbó ò ní nílé, ọba Dr. Síkírù Adétọ̀nà kábíyèsí o. Mo wá padà sí orí ètò tí a wà. Ètò tí a wà yìí ni ètò Aníyìkáyé ní gbogbo ọmọ Akilẹ̀ Ìjẹ̀bú pátá. Ìkan nínú àwọn ọmọ Akilẹ̀ Ìjẹ̀bú tí wọ́n ní ìkáàkiri àgbáláyé òun la mú wá sórí ètò láàárọ̀ yìí. Orúkọ wọn ni Architect Fowódé. Èmi tí mo wá ń bá yín sọ̀rọ̀, èmi ọmọ yín, àbúrò yín. Orúkọ tèmi ni Ọmọọba Adédọjà Aníyìkáyé Òdútáyọ̀ lórúkọ tèmi jẹ́. Bàbá wa tí a gbé wá sí orí ètò ta fẹ́ fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ pẹ̀lú wọn. Àwọn náà ni màá padà sórí wọn báyìí. Wọ́n á wá bá gbogbo ọmọ Akilẹ̀ Ìjẹ̀bú sọ̀rọ̀ nílé àti ní ilẹ̀ òkun lọ́hùn. Bàbá wa ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ o. Ẹ̀wẹ̀ so. Ìpẹ̀lẹ́ mà. Ẹ̀sọ́. Ṣé gbọ́ Jẹ̀bú? Díẹ̀díẹ̀. I ma try now. Ó dà bẹ́ẹ̀. There's no problem. You can speak in any language. Okay, thank you. Most especially Adale. Sir, can you tell the world who are you? Well, Architect Olatokunbo Ayodele Fowódé. Olatokunbo Ayodele Fowódé. That is my name. Good. Ǹjẹ́ ẹ lè sọ fún wa ṣé ọmọ Akilẹ̀ Ìjẹ̀bú ilẹ̀ yìí náà? Bẹ́ẹ̀ni. Apá abúlé ti jáde gan tí a fi ń ní Akilẹ̀ Ìjẹ̀bú, ọmọ Akilẹ̀ Ìjẹ̀bú ni mí, nílé bàbá àti nílé ìyá. Àwọn bàbá mi àwọn yẹn wá láti Ìjàdà ní Ìjẹ̀bú-Òde ń bí ó tilẹ̀ jẹ́ wípé fún ọ̀pọ̀lọpọ̀ ọdún bàbá tó bí bàbá wa wọ́n lọ ṣiṣẹ́ ní eré àkàntán pè ní Akùnrẹ̀ Ìjẹ̀bú. Ibẹ̀ náà bí dájà wá sí wọ́n ti dàgbà táwọn ẹ̀gbọ́n wọn, but originally we are from Ìjàdà Ìjẹ̀bú-Òde here. Màmá mi yẹn àwọn wá láti Ìjẹ̀bú-Mùṣín láti ibì kan náà pè ní Ìkàlà. Màmá mi she's ní Ẹ̀rìbákẹ́ because she's still alive. Good. My mother is ní Ẹ̀rìbákẹ́ and Chief Ẹ̀rìbákẹ́ was the first Baálẹ̀ of Ìkàlà. Good. In Ìjẹ̀bú-Mùṣín, and at that time he was also the president of the customary court for Ìjẹ̀bú-Mùṣín. He was also the Ọ̀tún Olóko of Ìjẹ̀bú-Mùṣín. And at the same time he was the Olúwo of Ìjẹ̀bú-Mùṣín. So that's for my mother's side. So ọmọ pọ́nbélé ọmọ Ìjẹ̀bú ni mí. Ìjẹ̀bú, Akilẹ̀ Ìjẹ̀bú. Bẹ́ẹ̀ni, Akilẹ̀ Ìjẹ̀bú. Torí àti Ìjẹ̀bú-Mùṣín àti Ìjẹ̀bú-Òde, Akilẹ̀ Ìjẹ̀bú jọ ní gbogbo wọn. Ẹ ṣé púpọ̀. Bàbá wa, mo pè yín lẹ́ẹ̀kan, mo ní Architect Fowódé Adétòkunbọ̀ Ọlátòkunbọ̀. Kéèyàn tó di architect, nǹkan tó lágbára púpọ̀ ni. Bàbá ǹjẹ́ ẹ lè sọ fún wa níbo lẹ ti ṣe ọmọdé yín gan? Èmi ni àkọ́bí náà àwọn ọmọ wọn. Bàbá wa lọ ṣiṣẹ́ gold nígbà yẹn nílùú Cameroon. Okay. So gbà tó ń fẹ́ màmá wa wọ́n mú wọn lọ sí Cameroon. Ibẹ̀ náà bí èmi sí àti àbúrò tó tẹ̀lé mi. Ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní Cameroon nígbà yẹn tó jẹ́ pé wọ́n ní kí àwọn èèyàn dìbò bóyá àwọn tó ń gbé ní British Cameroon bóyá wọ́n fẹ́ jẹ́ part of Nigeria, wọ́n fẹ́ jẹ́ part of Cameroon. So wọ́n wá àwọn ìgbà tó ń ṣe ìdìbò yẹn, àwọn tó náà fẹ́ join Cameroon wọ́n pọ̀ jù àwọn tó náà fẹ́ join Nigeria lọ. So yẹn ló ń jẹ́ káwọn òbí mi padà wá sí Nigeria. Bàtán dẹ̀ máa padà wá yẹn, bàbá wa even though ilé tó kọ́sọ̀ wọn láti filẹ̀ ní everything tó ní, so àwa padà wá sí Ìbàdàn. Ìgbà yẹn wà bí ọmọ ọdún bíi 3 àbí ọmọ ọdún 4. So a ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ life ní Ìbàdàn. All over again. So bẹ̀tẹ̀ Ọlọ́run ṣàgbà fún wa, mo lọ school Ìbàdàn, mo lọ sí Ebenezer African Church School, Òkè Àdó Ìbàdàn.
Okay. àti mo finish bẹ́ẹ̀ ní 1970. Okay. 1959 ló bí mi ní Cameroon. Okay. So bàtà àwọn àtàdé máa padà débí tí mo dẹ̀ máa lọ school bí ṣe gbogbo ẹ̀ mo lọ sí Ebenezer ní Òkè Àdó nìbàdàn. So ní 1970 mo finish Ìbàdàn lẹ́tí. So Ìbàdàn ni mo ti bẹ̀rẹ̀ mo ti primary no gbà tó máa kúrò ní Ebenezer yẹn mo wá sí Ìjẹ̀bú-Òde grammar school. Okay. Fún secondary school education mi. Okay. Ìjẹ̀bú-Òde grammar school yẹn mo wà títí 1975 mo ti ṣe WAEC. Good. Gbà tó máa ṣe WAEC tán ní 1975 ní ayé ìgbà yẹn a ní program kan tó máa ń sọ pé téèyàn bá parí WAEC kò tí ì sí JAMB a ṣe HSC higher school àbí kẹ́kọ̀ọ́ lọ sí university kó lọ ṣe prelim gbàyẹn ìlú wa lọ ṣe higher school yẹn mo lọ ṣe ní school kan tó ń pè ní Federal Government College Warri Delta State ń sìn so ibẹ̀ ni mo ti lọ sí school mo ti lọ ṣe higher school mo á finish yẹn 1977 ọlọ́dẹ gbà fún wa 77 yẹn náà ni mo wọ University of Lagos láti lọ bẹ̀rẹ̀ architecture. ẹ kú iṣẹ́ náà sá ẹ jọ sá nígbà tí ẹ ka gbogbo àwọn ìwé wọ̀nyí tán níbo ni ẹ ti fi iṣẹ́ architectural kìíní tẹ́tí fi ṣiṣẹ́. Yes nígbà tí mo finish ní University of Lagos àwa lọ ṣiṣẹ́ mo lọ ṣiṣẹ́ ní company kan tó ń pè ní Ìbàdàn tó ń pè ní Ọlájídé Adébánjọ Associates. Bàbá yẹn jẹ́ lára àwọn students Ìjẹ̀bú-Òde grammar school so wọ́n gba àṣìṣe ń gbà yẹn so àṣìṣe ń bẹ̀ mo ṣiṣẹ́ fún bẹ̀ bóyá bí oṣù mẹ́fà wọ́n á lọ join farm kan tó ń pè ní Okunola Odúṣọ̀tẹ̀ partnership. That's a very popular. Níbàdàn náà wà. Bẹ̀ṣẹ̀ bá rántí pé nígbà táwọn abẹ́rẹ́ ṣiṣẹ́ yẹn around 1983-84 economic recession wà ní Nàìjíríà díẹ̀ ńgbà yẹn tó jẹ́ pé ó pọ̀ díẹ̀ tó jẹ́ pé àwọn tó ń gbaṣẹ́ òṣìṣẹ́ gbà wọn rówó oṣù san déédéé so aṣàǹfarati kó tó di pé ìjọ kan mo lọ kí ọ̀rẹ́ mi kan ní Ogun State Polytechnic ńgbà yẹn òun classmate mi ni a jọ lọ sí University of Lagos ni but òun lọ ṣe youth service ńbẹ̀ wọ́n wá gbà kó máa ṣiṣẹ́ as a lecturer ìbí wa lọ kí láti Ìbàdàn so bí adẹ̀ tí ń sọ̀rọ̀ ló wá sọ pé pé kí wọ́n á join àwọn bẹ̀ náà pé máa ṣiṣẹ́ ń bíbáyìí náà pé máa ní time láti lè máa ṣiṣẹ́ ara mi pé kí n iṣẹ́ àdáni pé mi lè máa ṣiṣẹ́ àdáni má dẹ̀ máa tún ṣiṣẹ́ ní Ogun State so bí mo ṣe darapọ̀ mọ́ wọn nìyẹn that will have been around 1984 so àdẹ̀wà ń bẹ̀ àdẹ̀ ń ṣe náà à ń ṣiṣẹ́ ara wa à ń ṣiṣẹ́ gọ́ọ̀mẹ̀ à ń ṣe ọlọ́dẹ gbà fún wa tó jẹ́ pé by the time tó dẹ̀ máa tóbi tí máa ló bí àti ń dọ̀gà máa ló bí àbí 10 years ń bẹ̀ mo ti ń di director mo ti ń di director of consultancy services mo ṣáà ti rí ọwọ́ mú bẹ̀ ló ń gbà fún wa so tó bá tó dẹ̀ máa dó bí 2002 mo ti di ọ̀gá kejì ọ̀gá pápátá táǹkì ní deputy rector. Deputy rector. ní around 2002. Ogun State Polytechnic. Yes. So nígbà yẹn wọ́n ti wá change orúkọ school yẹn sí Moshood Abiola Polytechnic nígbà tí Moshood Abiola kú torí Moshood Abiola pẹ̀lú àwọn èèyàn tó ṣe ribiribi sí iléèwé yẹn ó fún wọn library ó fún wọn ní center kọ́ a lot of things síbẹ̀ so nígbà tí Moshood Abiola kú to kind of preserve his name wọ́n wá change orúkọ school yẹn from Ogun State Polytechnic to Moshood Abiola Polytechnic. Bẹ́ẹ̀ni. Now Moshood Abiola University. No, kò tí di university. Kò tí di university up to now. Are you still working with them? No. You are no more there. Yeah, mo ti parí torí later lẹ́yìn tí mo ṣe deputy rector mo wá di rector fully ní 2006. 2006. Mo di rector so from 2006 yẹn mo dé ṣe rector yẹn di 2014. Kó tó di pé mo dé àkúrò ń bẹ̀. Ẹ ti retire báyìí àbí? Bẹ́ẹ̀ni. Olúwa ṣeun. Ẹ wá jọ retiree kí ni àṣírí ẹ wá yìí. Ṣé gbogbo nǹkan tí mo ń sọ látara ṣe kí mo sọ pé Ọlọ́run gbà fún wa. Olúwa àdúpẹ́ lọ́wọ́ tó lọ́n bá ti gbà fún yàn. kò ní nira ìrọ̀rùn ló máa bá dé. That is very good. Congratulations sir. Ẹ jọ sà ní gbogbo ìrìn àjò ayé yìí
ta ni ẹni tí ẹ yàn tẹ́ fi ṣe ẹnì kejì yín? Ṣé òyìnbó làwọn ni àbí aráàlú Nàìjíríà yìí? ẹni tó fi ṣe ẹnì kejì mi wọ́n porúkọ ẹ̀ ní ọmọ Làbákẹ́ Fowódé. Fowódé. ọmọ Abẹ́òkúta lòun. ọmọ Abẹ́òkúta làwọn. ibùdó Èkó ló dàgbà sí, àwọn grandfather wọn ti wá síkò. ọmọ Gbàgùrà ni wọ́n bẹ̀ tán ti wá síkò ó ti pẹ́. ní Abẹ́òkúta. so Èkó ni lòun wà ládé ti pàdé. náà dà pé ìgbà tẹ́ lọ ṣiṣẹ́ l'Abẹ́òkúta. no mo tiẹ̀ ti pàdé ẹ̀ nígbà tí mo wà ní school tí mo wà ní University of Lagos mo ti pàdé ẹ̀. lẹ ti pàdé ra yín. mo ti pàdé ẹ̀ nígbà tó òun ṣe school start tán. nígbà yẹn òun àtàwọn ọ̀rẹ́ kan wá kí ẹ̀gbọ́n ẹ̀ ní University of Lagos. ìjọ yẹn àwa náà dẹ̀ ṣe parí exam, final year exam wa náà ṣe parí ni. àwọn school uniform ló tiẹ̀ wọ̀ wá, school uniform ló wọ̀ wá níjọ́ tí à ń wí. lẹ bá pàdé ra yín wa. lọ́lọ́run bá sọ́dọ̀ tọ́ àdúpẹ́ fọlọ́ Ọlọ́run gbà fún yín tó pàápàá. ẹ jọ bàbá wa ọmọ Akilẹ̀ Ìjẹ̀bú ni wọ́n dẹ̀ a rí pé nǹkan kan jẹ́ àṣà ní ìlú Akilẹ̀ Ìjẹ̀bú yìí tí gbogbo ọmọ tó bí dáadáa ní Akilẹ̀ Ìjẹ̀bú àbí ẹni tó fẹ́ ọmọ Ìjẹ̀bú tí wọ́n máa ń ṣe tá à ń pè ní rẹ́gbẹ́rẹ́gbẹ́. Ǹjẹ́ ẹ̀yin wà nínú ẹgbẹ́ kan? Bẹ́ẹ̀ni, mo wà nínú ẹgbẹ́. Kí lorúkọ ẹgbẹ́ tí yín? Bọ́bakẹ́yẹ ọkùnrin. Bọ́bakẹ́yẹ ọkùnrin Akilẹ̀ Ìjẹ̀bú. Bẹ́ẹ̀ni. Good. À ń sọ nígbà tá a ti ń fọ̀rọ̀ ju mi toro ọ̀rọ̀ láti èmi ẹgbẹ́ Bọ́bakẹ́yẹ lẹ́ ń ṣe. Ẹ jọ kí ni big deal nípa àwọn ẹgbẹ́ yìí? Well, àǹfààní tó wà bẹ́ẹ̀. ẹgbẹ́ Bọ́bakẹ́yẹ lèmi wà and àǹfààní tó wà nínú ẹgbẹ́ Bọ́bakẹ́yẹ pọ̀. Nínú ẹgbẹ́ wọ̀nyí. Ṣé mọ̀ pé èmi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ẹgbẹ́ mi, ẹgbẹ́ tèmi lè mímọ́. Ẹgbẹ́ tèmi lè mímọ́. Ẹgbẹ́ Bọ́bakẹ́yẹ tá a wà yìí, a dúpẹ́ pé Ọlọ́run fún wa ní olórí tó dáa. Gíwá Abíọ́dún Ọ̀nànúgà, Ọ̀túnba Abíọ́dún Ọ̀nànúgà. Ọ̀túnba Abíọ́dún Ọ̀nànúgà. Ó jẹ́ èèyàn kan tí Ọlọ́run fún ní làákàyè láti lè mọ bó ṣe lè kó àwọn ẹgbẹ́ jọ. Ṣé mo láti kó ẹgbẹ́ jọ yìí sì tó jẹ́ ẹgbẹ́ kan náà ní tẹ́jọ́jọ́ age-mate. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ọ̀gbẹ́ni yìí ó mọ ẹ̀rí pé Bọ́bakẹ́yẹ ń gbòòrò sí ni wọ́n pọ̀ àti fẹ́ wọ 200 nísìn. Wọ́n kẹ́ pé méjì. Pé méjì. A dẹ̀ ń ṣe nǹkan dáadáa. Ó máa wú anybody tó wà ní that age group láti fẹ́ wà ní ẹgbẹ́ yẹn because àwọn nǹkan tá à ń ṣe kò sójú ṣáájú bí Ọ̀nànúgà ṣe wà ń bẹ̀ yẹn ò bá àjọ rẹ̀ tẹ́jọ́jọ́ mú tí tán ní àárọ̀ yìí tó bá go off the track ó máa fún ẹ̀ tán lójú ní kò sí anybody tó tiẹ̀ ní fairness. Mo dẹ̀ bíjọ́ kan ó lóun gbà lọ́dọ̀ bàbá wa Aláyélúwà pé Aláyélúwà ó máa ń sòótọ́ kò ṣe so ẹgbẹ́ tó bá ti rí gbẹ yẹn ṣe báyìí ẹgbẹ́ tó bá ti rí gbẹ yẹn ó máa gbòòrò sí ni àǹtí ẹ bá dẹ̀ rí ẹgbẹ́ yìí àǹfààní ẹ̀ pọ̀ gan lára àǹfààní ẹ̀ níbi tí ẹ wà yìí lára àǹfààní tí ẹgbẹ́ yìí fún wa náà ní ibi tí. àwa náà bọ̀ bẹ́ẹ̀ ẹ ṣe lẹ́ǹkan sí orí ètò a ní ìkáyé lọ́mọ Akilẹ̀ Ìjẹ̀bú la wà èmi ọmọ yín náà láti ń fi ọ̀rọ̀ jómi tó ọ̀rọ̀ pẹ̀lú bàbá wa architect Ọlátòkùnbọ̀ Ọládélé Fowódé tí wọ́n jẹ́ pàtàkì nínú àwọn ọmọ Akilẹ̀ Ìjẹ̀bú. Gbogbo bá a ṣe ń gbọ́ tí wọ́n ń sọ látẹ̀kan wọ́n kàwé Ọlọ́run gbà fún wọn, wọ́n ṣiṣẹ́ wọ́n múre bọ̀ ń bẹ̀, wọ́n dẹ̀ yan àyànfẹ́ rere pẹ̀lú. Ẹgbẹ́ rẹ́gbẹ́rẹ́gbẹ́ tí wọ́n máa wá ń ṣe káàkiri Akilẹ̀ Ìjẹ̀bú òun là ń béèrè lọ́wọ́ wọn pé èwo làwọn tiẹ̀ ń ṣe nù wọ́n ní ẹgbẹ́ Bọ́bakẹ́yẹ the best of them all as at this moment inú ẹ̀ làwọn wà èyí tí ọmọọba Ọ̀túnba Abíọ́dún Ọ̀nànúgà jẹ́ gíwá ẹgbẹ́ náà. A tún ń tẹ̀síwájú lórí ètò ẹ máa bá wa kálọ. Bàbá a tiẹ̀ gbọ́ àwọn fìnnìfìnnì kan wípé ẹ̀yin náà jẹ́ ara àwọn tí wọ́n jẹ́ olùgbọ̀wọ́ fún bàbá wa gíwá Abíọ́dún Ọ̀nànúgà. Wọ́n sọ gbogbo àwọn ohun mèremère tí ẹgbẹ́ yìí tí wọ́n ti gbé ṣe. Wọ́n ní ẹ̀pẹ̀ láwọn tí wọ́n design arc tí wọ́n ṣe sí
àti dé ibi palace kábíyèsí àti so many other things. Can you tell us, can you shed more light to that? Iṣẹ́ lára àwọn nǹkan tí ó yẹ kí ẹgbẹ́ ṣe nílùú Bọ́ba Akẹ́yẹ pẹ̀lú èèyàn tó kọ́kọ́ bẹ̀rẹ̀ láti máa ṣe ìtàn ìpín pè ní trail blazer Bọ́ba Akẹ́yẹ pẹ̀lú archway tẹ́ ń sọ lóòótọ́ tó wà níbi ìtàlẹ́ àti níbi odò Ẹ̀gbọ́n Bọ́ba Akẹ́yẹ ló kọ́kọ́ ṣe ìpátá àdẹ kò ń bẹ̀ lóòótọ́ archway yẹn ọ̀rẹ́ mi partner mi ó ti dolóògbé ń sìn kọ́lọ́n fi Ọlọ́run forí jì kí lorúkọ wọn? architect Damilọ́lá Adétúgbòbọ̀ Adétúgbòbọ̀ kọ́lọ́n kó bá wa tẹ̀lé fún àwọn ni ó ṣe design ibẹ̀ yẹn èmi kàn fún ẹwọ́ kun lẹ́gbẹ̀ẹ́ ni òun gangan ló ní idea yẹn torí èèyàn láti fún ọlá fún ẹni tí ọlá tó fún kọ́lọ́n kó bá wa forí jì wọ́n so òun gangan ló ní idea yẹn èwo lẹ́yìn wá ṣe nù ẹ̀? èyí tèmi ṣe ní ibi tá a wà yìí tó ń pè ní Kẹ́yẹ Court. Kẹ́yẹ Court what a very beautiful estate à ń gbọ́ yín sà. So Kẹ́yẹ Court yìí Ọ̀túnba Bíọ́dún Ọ̀nànúgà ló mú àbá yẹn wá a kọ́kọ́ rò pé bí eré ni pé kò lè dùn báyìí nítorí pé ibi tí ilé ẹgbẹ́ wà yẹn tá ti ń ṣe bí club house yìí sìn Ọ̀túnba Daniel nígbà tó ń jẹ́ gọ́vnà wọ́n fún wa ní gbogbo ilẹ̀ yìí ṣe ní gbogbo ilẹ̀ bíbá yìí ibi tí dí òun gbé tẹ́lẹ̀ ní òyìnbó dí o ibi àdúgbò ló ń gbé tẹ́lẹ̀ gbogbo ibi tí grand yẹn ọgbà ẹ̀ ní gbogbo bẹ́ẹ̀ nígbà tó Ọ̀túnba Daniel wá fún wa nílẹ̀ tó sì tọ̀ ní 15,000 square meters so àwọn àjẹtí ń lò for years ní Ọ̀túnba Bíọ́dún Ọ̀nànúgà wá ní pé ilẹ̀ yìí gbogbo tí kìíní occupy níbi ilẹ̀ yìí is just about bí ìdá mẹ́ta gbogbo ilẹ̀ bíbá yìí ilẹ̀ ta ní bíbá yìí is in the prime area we are talking about the GRA ẹ̀mí tó ń ta lẹ̀ ń bíbá yìí tá a bá kọ̀ tá a bá ṣe nǹkan kan sí bíbá yìí ìjọba kan lè dé wọn àgbà wọn kàn fẹ́ǹsì wa wọn á ní òkè ṣe bí ilé ẹgbẹ́ lẹ fẹ́ wọ́n dẹ̀ tẹ̀sí nílé ẹgbẹ́ náà ẹ gé wọ́n dẹ̀ gbé ìtukù and báwọn ṣe ń sọ lóyìnbó luckily ibi tílẹ̀ yìí wà yìí wọ́n sáfìsì ẹ̀ títì tó sáfìsì ẹ̀ pọ̀ títì sáfìsì ẹ̀ lẹ́yìn ó sáfìsì ẹ̀ níwájú wọ́n á kàn gé àwọn plot kan á fèsì iwájú wọ́n á gé àwọn plot kan á fèsì ẹ̀yìn wọ́n á sàn wá lọ́wọ́ ni á lọ nìyẹn ní Ọ̀túnba Bíọ́dún Ọ̀nànúgà ló wá sọ pé ṣé architect ni wọn náà ẹ̀rọ wà kan tá a lè ṣe sí bíbá yìí tá a lè ṣe ká wà kan tá a lè ṣe ká kọ́ bí estate tá a lè ṣe so that tá a bá ṣe àwọn ọmọ ẹgbẹ́ wọn á lè rà adé gbàṣíbi bẹ̀rẹ̀ ni bí ajá díẹ̀ àkànjá dísán adé ṣe dé. ẹ ṣe púpọ̀ bàbá náà ló dóhun báyìí. òun ni gbogbo àjọ ń gbọ́ láti ní wọ́n ní wọ́n wo méjì papọ̀ pẹ̀lú ìmọ̀ bàbá wa Abíọ́dún Ọ̀nànúgà wọ́n dẹ̀ pawọ́pọ̀ wọ́n gbé nǹkan rí jáde nínú ebútú kí la fẹ́ sọ nípa tiẹ̀ a ní gbogbo ọmọ Akilẹ̀ Ìjẹ̀bú pátápátá lókè òkun àti nílùú Nàìjíríà ẹ wá ẹ jẹ́ ká jọ ṣe àwọn èèyàn kan rèé wọ́n parapọ̀ gẹ́gẹ́ bí age grade wọ́n parapọ̀ wọ́n ń gbé nǹkan dáadáa ṣe alámòfin nù wọn a ní architect a ní builder a ní gbogbo ẹ̀ nínú ẹgbẹ́ Bọ́ba Akẹ́yẹ yìí wọ́n sì ń gbé nǹkan rẹ̀ ṣe káàkiri ìwọ àbúrò mi ìwọ ẹ̀gbọ́n mi tí mo ń bá sọ̀rọ̀ láàárọ̀ yìí kí ló dé ẹ̀yin náà ẹ máa bọ̀ gẹ́gẹ́ bí ọmọ Akilẹ̀ Ìjẹ̀bú ẹ jẹ́ ká jọ ṣe ká jọ kún bàbá wa Àwùjalẹ̀ Ọ̀gbágbàtú ká jọ kún wọn lọ́wọ́ ká jọ gbé Ìjẹ̀bú Akilẹ̀ Ìjẹ̀bú sókè téńté kò dẹ̀ ní jábọ́ lágbára Ọlọ́run bàbá wa látún tẹ̀síwájú lórí ètò yìí nígbà tí ẹ ti kọ́ ibí a tún gbọ́ pé ìkan lára yín late Dr. Koro kọ́lọ́n kó bá wa délẹ̀ fún wọn kó foríjì wọn a gbọ́ pé àwọn náà wọ́n tún gbìmọ̀ pẹ̀lú ẹ̀yin wọ̀nyí ẹ tún kọ́ orthopedic hospital sí Ìjẹ̀bú Òde eléyìí jẹ́ nǹkan òwúrí ńlá a wá ń sọ fún gbogbo rẹ́gbẹ́rẹ́gbẹ́ pàápàá kì í ṣèmúra nìkan là ń sọ̀rọ̀ nípa ẹ jẹ́ ká wá nǹkan ṣe
ní nǹkan gidi kán lè bá a sọ dáadáa nípa tiwa náà. Tí Dr. Cole là ń sọ yìí, tí another architect for this particular group, Tugbobo, wọ́n ní architect Tugbobo, àwọn bàbá wa ẹ̀ sì pẹ́ láyé o, ẹ̀ ní ṣẹ́kù báyìí, ààyè sì wá jìnnà. À ń sọ eléyìí nítorí pé kí gbogbo àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ tó kù, ìjà kọ́ ni a fi ń ṣẹgbẹ́ o, ẹ jẹ́ ká rí nǹkan gidi kan mú jáde, kan sọ nípa tiwa náà ní dáradára. Bàbá wa ká tó mú ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ yìí ká tó mú wá sí ìpamọ́, a fẹ́ bèrè lọ́wọ́ yín, ǹjẹ́ ó ní àwọn nǹkan kan tí ẹgbẹ́ tí ẹ̀ sì tún ń rò pé tẹ̀ ń rò lọ́wọ́ pé àbí kí ló tún kù, báwo la ṣe fẹ́, especially àwọn ara yín tí wọ́n ti ṣe dáadáa wọ̀nyẹn tí wọ́n ti fàyè sílẹ̀ lọ, ǹjẹ́ ẹgbẹ́ ní àwọn nǹkan tẹ̀ ń rò nípa ẹ̀? Ẹ ṣeun, ẹ ṣeun, torí wọ́n ṣe ẹni tá a gbọ́dọ̀ gbàgbé ní kíákíá. Gẹ́gẹ́ bí ẹgbẹ́, àwọn ètò sì wà láti wá nǹkan tá a máa ṣe fún àwọn ìdílé yẹn. Bẹ́ẹ̀ ṣùgbọ́n èèyàn kan wà nínú ẹgbẹ́ yìí tí màá fẹ́ ká bu ọlá fún, ká recognize nǹkan tó ń ṣe, ṣàṣàlèyàn tó ń ṣe. Ṣé mọ̀ pé a máa ń kọrin kan ní church wa, a ní èmi ìbálẹ́gbẹ̀rún ahọ́n láti ní olùgbàlà. Ahọ́n kan tá a sì ní ká tẹ̀ sí ló náà àti need 1000 because ìkọ́nù wa orúkọ ẹ̀ jẹ́ Ọ̀túnba Yínká Alèṣe. Yínká Alèṣe. Nǹkan tó ń ṣe ó ń wé mi lórí púpọ̀. Mi ò dẹ̀ kí máa rí opportunity láti sọ ń pa ẹ̀ máa ń sọ because máa fi yan gan pé ní mi dùn pé ọmọ ẹgbẹ́ wa. Irú ẹni bẹ́ẹ̀ ó wà nínú ẹgbẹ́. Ọ̀gbẹ́ni yìí kì í ṣe billionaire o, ṣùgbọ́n ó ti gbé tó kan kalẹ̀ ń sìn over 15 years ago. 15 years. Yes, over. School tó lọ ní Muslim bẹ̀ yẹn. Gbà kan kọ́kọ́ sponsor àwọn ọmọ yẹn, á kàn ṣe exam, á fún wọn àwọn the best kíní kan, á send wọn lọ sí secondary school, á sanwó school, á ṣe gbogbo ẹ̀. Ètò tí ṣe tó tún jọ mí lójú ṣe ló lọ kọ́ library síbẹ̀. Sí school yẹn. Tó dẹ̀ equip ẹ̀ tó ṣe gbogbo ẹ̀. Ọmọ ẹgbẹ́ yìí náà. Ọmọ ẹgbẹ́ yín nìkan. So àti àwọn bá ṣe nǹkan ká sọ pé nǹkan tó ṣe ó dáa, ọmọ ẹgbẹ́ wa ni. So lára Bọ́bakẹ́ yìí a máa rí àwọn èèyàn tó máa jáde níkọ̀ọ̀kan tó máa ti pa ẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n tún sọ fún wa nípa our former governor, engineer Gbénga Daniel. Wọ́n ṣàlàyé fún wa gudugudu méje yàyà mẹ́fà táwọn náà dánwò, ọmọ ẹgbẹ́ yìí náà pè wọ́n. À ń kí bàbá wa Ọ̀túnba Gbénga Daniel, à ń kí yín púpọ̀, ẹ kú iṣẹ́, ẹ kú fọmọnìyàn ṣe. Gbogbo Ìjẹ̀bú ń kí yín o, wọ́n ń kí yín, ẹ̀yin kan ṣolólú ọmọ, ikú ò ní pa yín, àní wá yín tì báyìí o, a sì ń retí yín torí ẹ sì ní ohun tẹ́ ẹ fẹ́ ṣe fún alápilẹ̀ Ìjẹ̀bú rẹpẹtẹ. Ìṣọ́ yín lílọ bíbọ̀ Ọlọ́run á máa bá wa ṣọ́ yín o, ẹ ṣé púpọ̀. Wọ́n ní ọmọ ẹgbẹ́ Bọ́bakẹ́ lẹ́yìn náà. Ǹjẹ́ obìnrin wà nínú Bọ́bakẹ́ tí yín? Bọ́bakẹ́ wọ́n ní obìnrin náà ní tiwọn, ọ̀tọ̀ náà wà. Àwọn obìnrin wà lọ́tọ̀. Àwọn obìnrin wà lọ́tọ̀, àwa wà lọ́tọ̀. Bí ṣùgbọ́n àjọ máa ń ṣe pọ̀ ńgbà míì, àjọ máa ń ṣe pọ̀. Irú àdúrà ọdún tá a máa ń ṣe ní January, àjọ máa ṣe pọ̀ ní hall wa ń bẹ̀ yẹn ni, hall tá a kọ́ yẹn, àjọ máa ń ṣe pọ̀ ní, tó bá ní nǹkan ṣe wọ́n á pè wá, àjọ ìwọ̀n tó bá ń ṣe party, a máa ń jẹ wọn. That's good. A jẹ́ pé ìrẹ́pọ̀ tó dáa ló wà nínú ẹgbẹ́ Bọ́bakẹ́ àtobìnrin àti ọkùnrin. Ọlọ́run ní dà yín rú. Oko àṣetánì tí à ń pè ní kú wọn ní sọ́sà yín. Lágbára Ọlọ́run tó máa kó àdàgbà ẹ̀ẹ́dògbó nǹkan ò ní ṣe yín o. A sì nílò yín rẹpẹtẹ nínú ìlú yìí, especially Ìjẹ̀bú state tó tiẹ̀ wá wà nílẹ̀ yìí bàbá wa, kí lẹ rí sọ sí? Ìjẹ̀bú state is long overdue. At least pàtàwà wà ní primary school, wọ́n á ní there are 42 provinces in Nigeria. Ìjẹ̀bú province jẹ́ kan náà. So it's like we are waiting for our rights. Yes, it's like we are trying to claim our rights. So àwọn yòókù dẹ̀ ti di state kò ní kò tó pọ̀ jù tàbá gbà. A dẹ̀ ní capability, a ní nǹkan tá a lè fi ṣe. Good. Tí a bá dẹ̀ ti rí gbà, ẹ̀yin náà sì pẹ̀lú àwọn tó fẹ́ ṣiṣẹ́ gidi ńbẹ̀. Lágbọ́ Ọlọ́run. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín látàárọ̀ láti ń fi ọ̀rọ̀ jomitoro lọ́wọ́ yín. Ní báyìí a fẹ́ mú
ìpàdé wa yìí program yìí a fẹ́ mú lọ sí ìpamọ́ ṣùgbọ́n ká tó máa lọ bàbá wa a fẹ́ kẹ́ bá wa bá àwọn ọmọ wa sọ̀rọ̀ èyí tí wọ́n wà lúlẹ̀ òkun àti ní ilẹ̀ Nàìjíríà ń bí wípé kọ́ má gbàgbé ilé o torí ilé làbọ̀ sinmi oko wọn á kéré oko wálé ẹ bá wa bá wọn sọ̀rọ̀ kọ́ máa bọ̀ kájọ. ẹ̀yin ará mi tẹwà nílùú òkèèrè lọ́hùn a dúpẹ́ lọ́wọ́ yín o a dúpẹ́ fún iṣẹ́ ribiribi tí ẹ̀ ń ṣe o Yorùbá sọ pé ilé ni àbọ̀sìnmi oko o ẹ̀ ní gbèsè àjò o Ọlọ́run á wà pẹ̀lú yín o kẹ́ ẹ rántí ilé o kẹ́ wá bá túndú ìṣe o ìlú kan tẹ́ ẹ ní eléyìí o lóyún mọ̀tẹ́ ẹ lọ ṣiṣẹ́ ń bẹ̀ ní bí kankan nílé yín tá a tún máa tù yín tó máa tùbà fún yín kẹ́ máa bọ̀ nílé o ẹ ṣeun thank you very much. ẹ ṣé sà àwọn ọmọ tí ó jẹ́ àwọn ọmọ yín ṣé àwọn ò sí nílùú òyìnbó. adáhùn kan bẹ̀. ok ṣé gbogbo wọn náà lè máa encourage pé káwọn náà wálé. bẹ́ẹ̀ni. ẹ sọ fún mi níjẹ̀bú. mo mú gbà wọn níyànjú. ní dédé ìgbà kẹ́ bá ti rí wọn. kẹ́ máa wá rí Ìjẹ̀bú o ilé mẹ́rẹ̀ o ilé mẹ́rẹ̀ o wẹ́n nebo mìíràn o. wọ́n ní gbé àjò. wẹ́n ní gbé àjò o. lágbára Ọlọ́run. ẹ ṣé bàbá. ẹ ṣé gan. thank you so much. Thank you, my sister. We are about closing this program right now. My name once again is Oluwakemi Adedoja Odutayo. That's my name. Lórí ètò Ani Ìkáyé lọ́mọ Akilẹ̀ Ìjẹ̀bú ni a ti ń sọ̀rọ̀ láti ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ látàárọ̀. Ní báyìí à ń mú ìjókòó náà à ń mú program náà lọ sí ìpamọ́. Gbogbo ẹ̀yin ọmọ Akilẹ̀ Ìjẹ̀bú pátápátá èyí jẹ́ ọ̀rọ̀ pàtàkì tí bàbá wa bá wa sọ wípé ẹ ò ní gbé sájò kẹ̀kú èrè òkú wálé. Ọlọ́run á ṣiṣọ́ gbogbo wa á ṣe fún wa o. Ẹ jẹ́ kájọ wá ṣe Akilẹ̀ Ìjẹ̀bú kógún gẹ́gẹ́ kájọ gbé dókè téńté àníwẹ́nì kankan sí láàrin wa. Ìwọ rẹ́gbẹ́rẹ́gbẹ́ ẹ má torí pé ẹ fẹ́ jẹ èmi ṣáà ni mo fẹ́ jẹ ìyálóde èmi ni mo fẹ́ jẹ gíwá ká máa wá pín sọ́nà mẹ́fà mẹ́wàá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dúró lójú kan òṣùṣù ọ̀wọ̀ òun ló lè gbálẹ̀ kó mọ́ tuntun àkìyín ó dàbọ̀ á tún pàdé láyọ̀.